ló dé? Kí ló dé? Kí ló ń ṣe? Kí ló ń ṣe? Ẹ́ Ẹ́ ó yá sọ̀rọ̀. Yá sọ̀rọ̀. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ló ṣe Kí ló ń gangan? ṣe? Sọ fún mi nǹkan tó ń ṣe. Mo ń sí bàbá jẹ. Ẹ́ Mo ń sí bàbá jẹ. ò ń sín bàbá jẹ. Bẹ́ẹ̀ni. Kí ló dé tó ṣe ń sín bàbá jẹ? Mẹ́wọ̀n. Wọ́n sọ pé o mọ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ni bàbá ṣe tó fi ń sín jẹ? Kí ni bàbá ṣe? Ẹ́ ẹ́ Bàbá. Ọmọ mi. ọmọ ẹ̀ Ó ń sùn. ó ń sùn. Bẹ́ẹ̀ni. Ọmọ ẹ̀ ó ń sùn. Bẹ́ẹ̀ni. Jẹ́ kó sùn dáadáa o. Ojúbọ. Kí lorúkọ ọmọ ẹ̀? Mi ò mọ̀. Ó mọ̀? Ó ti gbàgbé. Bẹ́ẹ̀ni. Ṣé- Wọ́n ti bàbá. Ṣé ìwọ ló ṣe é lè? Bẹ́ẹ̀ni. Kí ló wà níbẹ̀? Kí ló ṣe síbẹ̀? Ìyàwó. Ìyàwó. Ìwọ ló ṣe nílé ẹ̀kọ́? Bẹ́ẹ̀ni. Ìwọ ló ṣe ìyanu nílé ẹ̀kọ́. Kí ni eléyìí ní Yorùbá? Kí ni ìyí? Ìyàwó. Ìyanu. Ìyí ńkọ́? Iye yànmùyánmú àti Yorùbá. Yànmùyánmú àti Yorùbá. A ńkọ́? Àjà. Àjà. Ní ńkọ́? Ní. Ní náírà. Ní náírà. Ú ńkọ́? Ó iṣu. Ú iṣu. Pàtẹ́wọ́ fún rẹ̀. Ó ṣe dáadáa, ó ṣe dáadáa, ó ṣe dáadáa. Ó ṣe dáadáa. Ó tún ṣe eléyìí náà nílé ìwé ẹ̀, ilé ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni. Ó tún ṣe eléyìí náà. Bẹ́ẹ̀ni. Ilé Ìyàwó. Ó ṣe kí ni eléyìí? Kí ni 100? Ogún mélòó ló wà nínú 100 ní Yorùbá? Ogún márùn-ún. Ogún márùn-ún. Ogún márùn-ún ló wà níbẹ̀. Bẹ́ẹ̀ni. Ó yá pàtẹ́wọ́ fún rẹ̀. Ogún márùn-ún ló wà nínú 100 ní Yorùbá. Ta ló ṣe lè? Èmi. Ìwọ ló ṣe? Bẹ́ẹ̀ni. Àti fìlà ẹ̀, ta ló ṣe fìlà ẹ̀ yẹn náà? Ọkọ mi. Ọkọ mi. Olùkọ́ ẹ̀ ló ṣe fìlà ẹ̀? Bẹ́ẹ̀ni. Pàtẹ́wọ́ fún olùkọ́ ẹ̀. Olùkọ́ ẹ̀ ò ṣe dáadáa o. Wọ́n pàtẹ́wọ́ fún orúkọ bàbá. Ó pàtẹ́wọ́ fún olùkọ́ bàbá. Ó ṣe dáadáa o. Ìyẹn rẹwà o. Ó wá ṣe gbogbo yẹn. Ó dà bẹ́ẹ̀. Ó yá kí ló yẹ kó sọ fún àwọn tó ń wò ẹ́ nílé o? Àwọn tó fẹ́ràn ẹ nílé tó ń wò ẹ́, kí ló yẹ kó sọ? Ẹ ṣé tẹ́ ń wò mí o. Tẹ́ ń wò àwọn fóònù mi. Ó dàbọ̀. Mo nífẹ̀ẹ́ yín. O nífẹ̀ẹ́ wọn? Bẹ́ẹ̀ni. Má bàa fìlà jẹ́ o, ṣó ti gbọ́? Mo ti gbọ́.